irọ́ ni EU ń pa. Ètò ìdìbò tó gbé mi wọlé ló sì dára jù lọ nílẹ̀ yìí. Tinubu ló sọ bẹ́ẹ̀. Ìsọ̀rọ̀ ní gbèsì bí Yorùbá ṣe máa ń wí. Ààrẹ ilẹ̀ wa Bọ́lá Ahmed Tinubu ti fèsì sí àtẹ̀jáde kan tí ọ̀kan lára àwọn àjọ àgbáyé tí wọ́n rán àwọn aṣojú wọn wá láti wo bí ètò ìdìbò gbogbogbò tó wáyé lóṣù kejì sí kẹta ọdún yìí ṣe lọ sí European Union gbé jáde. Nínú èyí tí wọ́n fi bu ẹnu àtẹ́ lu àwọn kùdìẹ̀kudiẹ míì tí wọ́n láwọn rí i pé ó wáyé tó sì ta epo sí aṣọ àlà àjọ tó ṣètò ìdìbò náà Independent National Electoral Commission INEC àti Bọ́lá Tinubu tí wọ́n kéde pé òun ló yege ìbò ààrẹ. Tinubu ní òwe ọ̀tá ẹni kì í pa odò ọ̀yà lọ̀rọ̀ àkọọ́lẹ̀ EU yìí. Ó ní kinní náà kò jọ àwọn lójú pẹ́ẹ́ torí láti oṣù karùn-ún làwọn ti ń gbọ́ fìrìfìrì pé àjọ ọ̀hún yóò sọ̀rọ̀ tako ètò ìdìbò náà, àwọn ò kàn dárúkọ wọn nígbà yẹn ni. Ọ̀gbẹ́ni Délé Aláké, olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Tinubu lórí àkànṣe iṣẹ́ ìbánisọ̀rọ̀ àti ọgbọ́n ọnú ló gbẹnu ọ̀gá rẹ̀ sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́ àìkú Sunday ọjọ́ keje oṣù keje yìí gẹ́gẹ́ bí ìfèsìpadà sí ààbọ̀ àbẹ̀wò àti àyẹ̀wò tí EU fi léde ṣáájú. Àtẹ̀jáde náà ní ó jọ ààrẹ lójú ó sì yani lẹ́nu gidigidi pé nírú ibi tí ayé lajú dé yìí àjọ ilẹ̀ òkèèrè kan orúkọ yòówù kí wọ́n pe ara wọn sì lè máa ronú pé àfi ìlànà àti òfin tiẹ̀ ní orílẹ̀-èdè kan yóò tẹ̀lé káwọn tó lè gbà pé ètò ìdìbò wọn kúnjú òṣùwọ̀n. Ó ní níṣe ni EU dìídì dojú sọ Bọ́lá Tinubu. Ètò ìdìbò tó gbé wọlé ni wọ́n fẹ́ fètè àbùkù kàn. Bẹ́ẹ̀ kò tíì sí méjì irú ètò ìdìbò ọ̀hún nínú ìtàn orílẹ̀-èdè yìí torí ìdìbò tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ ọ̀hún ló sì dára jùlọ, ó perégedé jùlọ tí kò sí fífi igbá kan bọ̀kan nínú jùlọ. Tinubu ní tá a bá ní ká sòdodo ọ̀rọ̀ kò dájú pé ojú àwọn aṣojú tí EU rán wá yìí tólẹ̀ dáadáa nítorí nínú àtẹ̀jáde alága wọn ọ̀gbẹ́ni Barry Andrews ó ní láti oṣù kínní sí oṣù kẹrin ọdún yìí làwọn ti wà ní Nàìjíríà táwọn ń lọ káàkiri, bẹ́ẹ̀ gbogbo àwọn aṣojú ọ̀hún kò ju 40 lọ. Èyí túmọ̀ sí pé lásìkò ìbò EU kò ní ju aṣojú kan ní ìpínlẹ̀ kan lọ. Báwo ló ṣe lè ṣeé ṣe fún ẹnìkan nípínlẹ̀ kan tàbí àpapọ̀ aṣojú tí kò pé 50 láti kárí ibùdó ìdìbò tó ju 1,196,000 176,000 lọ débi tí wọn yóò fi lè máa sọ̀rọ̀ tí wọ́n sọ yìí? Ohun tó dùn mọ́ wa ni pé àwọn àjọ míì bíi ẹgbẹ́ àwọn lọ́ọ̀yà ilé wa Nigerian Bar Association NBA ti rán àwọn aṣojú bíi 1,000 kan jáde lásìkò ìdìbò náà. Àjọ African Union, àjọ ECOWAS àti Commonwealth Observer Mission ti sọ̀rọ̀ tó dára nípa ètò ìdìbò wa. Èyí ni kò ní jẹ́ ká mi kàn lórí ìròyìn táwọn EU sọ yìí. Gbogbo iṣẹ́ tí ààrẹ Tinubu ń ṣe lọ́wọ́ yìí ní bá a ṣe máa tún orílẹ̀-èdè yìí kọ́ tí a ó sì sọ ọ́ dọ̀tun. Àwọn tí wọ́n ní ohun kan tàbó míì lòdì sí ètò ìdìbò ti wà nílé ẹjọ́. Báyìí ni Tinubu sọ nípasẹ̀ Délé Aláké. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.